Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá nation ní ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe é. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Junior, ẹnì kan ló mọ̀. Báyìí ẹ̀yin ọmọ Yorùbá ó ti wá délẹ̀ tán. Ó ti délẹ̀ tán o. Ọ̀gbẹ́ni yìí tán pè ní former minister of youth and sport, minister àwọn ọ̀dọ́ àti sport ó ti jáde tán. Solomon Dalong lórúkọ rẹ̀ ń jẹ́. Ó ti pariwo síta pé kí ìjọba jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú kí gbogbo wa máa gbébọn, kí gbogbo ọmọ ìlú gbébọn láti kojú àwọn Fúlàní tó ń pa wá. Wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lórí kíákíá lóní wàràǹsẹ̀sà. Ó ti dojú ẹ̀ asọ́nà. Ìwọ tó bá yìí ń pariwo wọn Nàìjíríà, ṣé wọn náà ti ń gbọ́ báyìí, ó ti ń rí báyìí kí àwọn èèyàn tó lè pariwo síta pé kí gbogbo ọmọ ìlú kí wọ́n ní ìbọn lọ́wọ́ láti kojú Fúlàní. Ó ti dojú apá kan báyìí. Àwọn kan yìí ń pa pé láyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Tó bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa fi bọ́ yẹn wọ́n máa fi máa para wọn ni. Àwọn olóṣèlú gan wọ́n máa lo àwọn aráàlú láti máa pa ara wọn. Pé àwọn bàbá gan máa gbébọn ti ọmọ rẹ̀, ọmọ máa gbébọn ti bàbá. Àwọn tó wá jẹ́ ní gbèsè báyìí ládùúgbò wá ní irọ́ ọ̀gbẹ́ni ò ń jẹ mí lówó, ó yá ìtòwà. Lóòótọ́ níná ká má parọ́ ká má jalè. Tó bá wà bẹ́ẹ̀ tíbọn yẹn bá wà tólúkálùkù bá ń gbébọn oríṣiríṣi á ṣẹlẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ kó dé ojú ẹ̀. Ẹ gbàdúrà kó má dojú ẹ̀. Ẹni tó sọ bẹ́ẹ̀ àwọn kan wọ́n dá lóhùn pé ọ̀gbẹ́ni ó dàbí pé ìwọ ò sí nílùú yìí o. Mi rò bí o wà ní Nàìjíríà rárá. Nǹkan tó fi ń sọ pé tó bá tí gbogbo ọmọ ìlú bá gbébọn pé ìjà wáyé, pé ó dàbí ibi tí wọ́n wà yàtọ̀. Ṣùgbọ́n tá bá tún fojú inú wò ó, gbogbo àwọn tó wà ní abúlé tí àwọn Fúlàní tí wọ́n ń pa lọ́tún tó ń pa lósì, kí lẹ rò? Kólúkálùkù gbébọn. Fẹ̀kàn náà Danjuma ti jáde. Minister tẹ́lẹ̀ rí, Minister of Defence Danjuma ó jáde nígbà kan láìpẹ́ yìí náà ni. Ó ní pé ibi tí gbogbo ẹ̀ wá dojúrú dé báyìí ó dàbí pé gbọ́dọ̀ ní dúró dè ìjọba o. Ó dàbí àwọn ọmọ ìlú ò ní dúró dè ìjọba. Ẹ máa gbára yín fúnra ara yín ni o. Ẹ máa jà fún ẹ̀tọ́ ara yín ni o. Wọ́n sọ bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá ó ti wá dojú ẹ̀. Ìdí táwa fi ń pariwo pé kí olúkálùkù wa pé ká pínlù yìí kó olúkálùkù máa lọ ń lo ẹ̀rẹ́. Bẹ́ẹ̀ ni kó olúkálùkù wa ká máa lọ ń lọ wa nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí ká má parọ́ tanra wa. Kò sí kankan tó ń ṣiṣẹ́. Kò sí kankan tó ń ṣiṣẹ́ ń lù yẹn. Kó tó lè dojú ẹ̀ pé kí olúkálùkù wa máa gbébọn ká wá fi máa kojú àwọn Fúlàní. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣùgbọ́n tí wàá dojú ẹ̀ báyìí tó ń pa àwọn èèyàn lọ́tún tó ń pa àwọn èèyàn lósì. Ọ̀pọ̀lọpọ̀ jáde tán pé tí ìjọba bá fi lè gbà kí gbogbo ọmọ ìlú gbébọn kán fi kojú àwọn Fúlàní, pé àwọn Fúlàní gan máa sá dànù. Pé nǹkan tí ó lè dá gbogbo ìwọ̀sí ká máa pààyàn kán máa pa àwọn ọmọ èèyàn lójoojúmọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ jáde tán pé òkú máa pọ̀ lójú títì o. Ẹ kàn rí pé ojoojúmọ́ báyìí wọ́n ti pààyàn kan sẹ́ńkùlé o. Wọ́n ti pààyàn kan sí ojú títì. Wọ́n ti pààyàn kan sí shopping mall. Wọ́n ti pààyàn kan sí inú mọ́tò. Wọ́n ti pààyàn kan ní bus stop ní roundabout. Ẹ kàn máa gbọ́ pé pípa kàn ń lọ ni. Ṣùgbọ́n ṣé ẹjọ́ àwọn èèyàn wá ni? Ṣé ẹjọ́ máyín ni tó jáde tán? Former minister Dalong ní orúkọ rẹ̀ ń jẹ́. Ó ní ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú kan gbébọn wọ́n fi kojú àwọn Fúlàní. Ẹ̀yin èèyàn wa báwo lẹ ṣe rí eléyìí sí? Nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ àfi kélédù àgbà wa. Èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ́ o. Ẹ máa bá wa ká lọ lórí bó ṣe jẹ́. Legalized guns allow Nigerians protect themselves against terrorists. Ex-minister tells NAS. All right, my people, the news in details. Well, onto this former minister of youth and sports, Solomon Dalong, has demanded that Nigerians should be allowed to acquire firearms to defend themselves against terrorist attack. Mr. Dalong believes that the approval would put an end
to the incessant spying going on in Benue, Plateau, Kwara, and then other places in the country. Addressing his men on Friday, the former minister noted that it was unfortunate that gruesome spying had been allowed to escalate across some parts of Nigeria. He added that few parts of the northwest with lives, properties, and livelihoods have been destroyed in the process. Mr. Dalong said even more disturbing is a viral video where a self-identified Fulani coalition openly claimed responsibility for the spying and then issued conditions to the federal government. The question to ask is, who are their sponsors? Are they within the corridors of power? These individuals who have brazenly confessed to these crimes must be arrested and prosecuted without delay. Their impunity further erodes public trust and then emboldens more violence. I myself with the submission of others. Well, if the state can't protect Nigerians, the National Assembly, through voice vote, should amend the constitution to allow Nigerians to bear firearms. After all, it was the same voice vote they used to legalize the state of emergency in Rivers. They don't even need a quorum anymore. All right, ẹ̀yin èèyàn wa, gẹ́gẹ́ bí ó ti ṣe ṣẹlẹ̀, gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí bó ti ṣe lọ. Solomon Dalong ó ti jáde tán. Ẹ jẹ́ kí olúkálùkù kí wọ́n gbébọn jáde, kí olúkálùkù kàn jẹ́ kí olúkálùkù, gbogbo ọmọ ìlú, gbogbo àwọn ọ̀dọ́ ìlú, àgbààgbà ìlú, àwọn ìyá ọlọ́jà, kí gbogbo wọn kàn gbébọn, kàn fi kojú àwọn Fúlàní. Láti bẹ̀ lọ wọ́n máa mọ̀ wípé kò ṣẹ̀yìn nìkan náà ni ẹ níbọn lọ́wọ́. Wọ́n ní ẹlẹ́mìí ló máa last ńgbà yẹn. Àfikọ́ lọ ń ṣàánú. Ṣẹ́yìn náà rí, ṣẹ́yìn náà ń gbọ́ bó ṣe ń lọ, ẹ̀yin ọmọ Yorùbá. Ṣẹ́yìn náà rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ. Ìdí ta fi ń pariwo pé ẹ jẹ́ ká pín ìlú yìí, ṣé dandan ni? Eléyìí ó ti wá kọjá be careful. Ó ti kọjá be careful. Ẹ tètè pín ìlú yìí o, kó olúkálùkù kó máa lọ ń lọ ẹ̀, àbí? Ṣé wọ́n bí ṣọ́rin mọ́jà ni, àbí báwọn lọ́yìn máa ń sọ? Àfikọ́ lọ ń ṣàánú wa. Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ. Ní ìrìjù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ́ o, ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá ní a máa bọ̀, òun là ní dé bá. God bless Yorùbá Nation. Kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.